orokoko roko wọ̀ ìrírí ayé rèé o ẹ wá kọ́gbọ́n. àbàrà méjì ṣèbáyé ló ṣe láti láfikó lórí ayé ló ṣẹ̀kẹ̀rẹ̀ màgbò tó fi ọ̀gẹ̀ ń gẹ̀ lọ́rẹ̀ ẹ wá kan kì í dédé wá lásán bí ò bá nídìí o. ayé ẹ bá ṣe mí níṣekúṣe ẹ má ṣe mí níṣekúṣe. ayé ẹ bá mi pé àbàrà méjì ẹ tún bá mi pé àbàrà méjì òrèlè kò rí léwọ̀ orokoko roko wọ̀ ìrírí ayé rèé o ẹ wá kọ́gbọ́n. ayé àti sọ́mọ̀ ẹ ò rí ojú lọ́pọ̀ síra wọn ohun tó ń gbénú rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ kò má níye ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbì kan kò má jọ tòun rárá àṣírí ayé ò yẹ nìkan ṣe bọ́ba òkè nìkan ló mọ̀. ayé ẹ bá mi pé àbàrà méjì ẹ tún bá mi pé àbàrà méjì òrèlè kò rí léwọ̀ orokoko roko wọ̀ ìrírí ayé rèé o ẹ wá kọ́gbọ́n. eku pupa lọ tá aṣọ funfun bẹ́ẹ̀ ló níyangi òbélé kò rẹ́ oníyangi èyí ti wá bélé kò rẹ́ ayé àníkà o. Rọ́kàn in fact tó bá jẹ́ èmi ni màá ti change orúkọ mi kúrò ní Rọ́kàn máa change ẹ̀ sórúkọ òyìnbó kan. Àmọ́rẹ́rìn ṣé bó ṣe lọ ní bó ṣe lọ kọ́ ni ó fáìn tó yìí nígbà tó lọ owó náà wo bó ṣe rí. Sọ́kàn mi ó ga ó ti fi àwọn kìnìún yẹn sílẹ̀. But kíní kan ló fi ṣẹ̀ mí o ó sọ pé tó bá dán èmi ló máa kọ́kọ́ pè ó pè mí náà àbí ṣó pè wọ́. wọ́n ní pè mí wọ́n bí dá. Sọ́kàn mi ó ti gbàgbé ijọ́ tí mo pè é tó sọ pé ta ló ń sọ̀rọ̀ mi ní Rọ́kàn ló ń sọ̀rọ̀ tó yẹn mi ò gbọ́. mo ní àbóyọ rẹ mi ti wà ní. irọ́ ló ń pa ìjàre báwo ló ṣe máa pè mí tó máa sọ pé Rọ́kàn ó máa dárúkọ ẹ̀ Rọ́kàn tí mo ti expect call ẹ̀ in fact kí n má gbọ́ ẹ dáadáa gan máa pè ẹ́ padà ó pè mí. ó dà má bínú. ó ṣe àní tó dẹ̀ lè ever tún bí mi inú jù láyé òun ni pé gbogbo àwọn nǹkan tí mo sọ pé kó bá mi kó bọ̀ especially laptop ìyẹn ló important sí mi ń sìn torí tí mò ń lò lọ́wọ́ mo fẹ́ change ẹ̀. tí mi ò bá kó wá mo ti ṣe é nìyẹn fọwọ́ bójú. àwẹ̀. laptop kámẹ́rà printer. àbọ̀wọ́ ìgbà ó ti ká mi lábọ̀. àwọn múrú ẹ̀ mọ̀ ìyẹn ti parí sẹ́ni yẹn ó yẹ máa ju ẹ ní rado. ó ti le ju ọ̀rẹ́ rí. àní kò má mú mọ́ bó ṣe wà yẹn wọ́n máa jù sínú dustbin. ẹ má bínú èmi kò síbi ń sìn in case tó bá fẹ́ wọlé wàá lè rí wàá rántí pé ó já mi lágọ̀ọ́. Súnkànmí nígbà tí wọn nìkan bá gba kámẹ́rà tó gba laptop tó tún gba printer kí ló fẹ́ kó tán síra wa báyìí. kí ló ń wí ọ̀rẹ́ tó dé ó dé tẹrùtẹrù ni ó kọ́ àwọn t-shirt kan dé tó wà pa tó fine gan ṣùgbọ́n ọ̀dẹ́ like fitted. ṣùgbọ́n pé t-shirt àti laptop kò yàtọ̀ síra wọn náà èmi laptop wọ t-shirt ó wà òkè. ó dáná ṣé wàá gba t-shirt kí ni. èmi ò like èmi ń wọ t-shirt. wáyé tó nǹkan jù. jẹ́mi abájọ mò ń wò náà ó kàn ń fáyìn sí ju bó ṣe yẹ lọ màá yìí. Súnkànmí pẹ̀lẹ́ Rọ́kàn Júmi mo ti mọ̀ pé ó máa lẹ̀ pamọ́ ni gbádùn ara ẹ̀ ṣé gbogbo eléyìí wà òkè tí ò bá wà òkè bá wà òkun nù. no Rọ́kàn tẹ̀ ti sọ pé in the next 10 to 20 minutes nsìn mo máa kó wa jáde máa lọ ṣe fàájì lóríṣiríṣi. mo jẹ́rìí mọ́mí sẹ́rí mọ́tò tí ẹ bò mọ́lẹ̀ yẹn n la máa gbé jáde
èyíkéyìí tó bá wù ẹ́ ṣáà máa gbé lọ owó whatever tó bá ní ìdòmọ̀ pé wọ́n nìkan ni. bó o gbé méjì lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ ẹ máa gbádùn ẹ. Jumi. Uncle Sukanmi. Jumi. Uncle Sukanmi. Mo ń wò ẹ́ náà látàtàárọ̀ tá a ṣe wọlé mò ń wò. Ṣé ó dàbí ẹni pé èèyàn méjì ló jókòó? Èèyàn méjì yan ẹnìkan. Irun tó fi sórí mi ò rí rí láyé mi. Irú makeup tó ṣe mi ò fojú. In fact, mi ò bá pàdé rí gbogbo nǹkan tó wà lára ẹ̀ kàn balance délẹ̀. Àwọn wo náà àṣàtọ̀ wọn ti ń ju wálé fún ẹ. Uncle Sukanmi, ẹ má ta sí mi o. Ẹ má ta sí mi rárá. Ó yẹ kẹ́ ti mọ̀ náà. Ó yẹ kẹ́ ti mọ̀ ọmọ láti ilẹ̀ pé mo máa ń pe ẹrù ni. Designer plus designer equals to designers. Ó kàn increase ni náà. Ohun yẹn nìyẹn. Àmọ́ kò sí bó ṣe lè máa pe ẹrù tó láyé yìí tó bá ara wọn kan tó ń support ẹ ẹrù ẹ máa jóná mọ́lẹ̀. Ìfẹ́ wa dúró ọ̀pọ̀lọpọ̀ bí tó tutù bá sí mo ti wẹ́ ní ire kúnra. Lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi, àyànfẹ́ mi, ẹni bí ọkàn mi, fún ìfẹ́ òtítọ́ tó ń bá mi lò àti fún gbogbo ìtọ́jú tó ń fún mi, owó bó ṣe ń gbé mi, tó ń kẹ́ mi, tó ń baby, thank you very much. Pàápàá jùlọ mo wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ Uncle Tokunbo fún pé ẹ mú mi pàdé sweetheart mi tí wọ́n jẹ́ kí dàbí àwọn obìnrin kan tọkùnrin títì tí wọ́n ládé orí tó ń fira wọn bẹ ọkùnrin. Uncle Tokunbo, Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin náà dé pàdé aláàánú. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Jumi, Ọlọ́run ló pẹ́ yẹ àtọ̀nà lèmi àti wípé ntọ́lọ́run bá ti lọ́wọ́ sí ìṣe lákọ̀ máa lọ dé bí ìgbà tí wọ́n ti tó kalẹ̀. Mo ti mọ̀ ẹ́ Jumi, mo dẹ̀ mọ̀ pé ilé gidi ilé ẹlẹ́kọ̀ọ́ ló ti jáde. Mo dẹ̀ mọ̀ orúkọ náà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ọ̀rẹ́ mi adúró ti ní lọ́jọ́ oṣù. Mo mọ̀ wá ẹ wọ́n á wò pé ti bá mọ́ ìméjì mọ́ra ọ̀tọ̀ wá ní o ká mú èèyàn méjì mọ́ra kọ́ máa láìkí ara wọn. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe mọ́ra yín o bó ẹ ṣáà ń lọ ló ń dùn kó ṣáà máa dùn lọ báyìí o. àmì o. Tokunbo, mi ò láìkí wáyé tó ń reject Ọpẹ́. Yes, o ní láti reject ẹ because ó gbọ́ nǹkan tó ń sọ ni. Ó lóun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, òun dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ èmi àyànfẹ́ òun, pàápàá jùlọ ìwọ Tokunbo. Ìwọ mọ̀ pé tí o bá sísù kí náà ń pè níyàn àti ò bá jẹ́ tí ẹ̀ ní báwo lèmi ṣe fẹ́ mọ ojú mi. Àìmọye different boyfriend mi tó nífẹ̀ẹ́ ara wọn dénú tó jẹ́ pé gbogbo nǹkan nílé ayé yìí ó dàbí pé kó jẹ́ tóun nìkan ni, ṣùgbọ́n títí ẹ ò rí bẹ́ẹ̀. Òòrò èmi rọ́kàn pé mi ò ní wàhálà, mi ò kì í bínú, mi ò dẹ̀ tún láìkò obìnrin. Ó wá wò mí sùnsùn, ó wá fún mi ní ẹni tí mo fẹ́ dọ́kàndọ́kàn jù mí. Ó wá ní onígbà Ọpẹ́, bóyá ló mọ̀ wípé àwọn nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ suspense. Àti pé ta ni irú ìjókòó yìí òun mi ò bá mọ ibi tó lórí ti yan rí ni n bá lọ yan tèmi ń bẹ̀ ọ́ àmọ́ mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi Tòkunbọ̀ ṣáde orí mi. Mo wá ń tọrọ lọ́wọ́ Ọlọ́run irú oore tọ́lọ́run ṣe fún yín mo máa ṣe bẹ́ẹ̀ mi àti. Ọlọ́run tiẹ̀ ti ṣe ìwọ náà mọ̀ mi ò lẹ́gbọ̀ọ́ mi àfiwọ́ nìkan náà. Mo ti gbọ́. Ibi tá a bá dé iná ó dàbẹ̀ kò sí nǹkan tó tún kù ju ká máa dúpẹ́ lọ nítorí kò jẹ́ káyé wá dàbí ayé àwọn èèyàn kan. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa jíǹjẹ́ ara rẹ̀ níjọ́ tó bá ti meet obìnrin tó nífẹ̀ẹ́ sí báyìí ní tí wọ́n ti bàjẹ́. Obìnrin míì wà ó jáde láti ilé rẹ̀ ó níwà tútù, ìjọ́ tó bá ti meet ọkùnrin tó nífẹ̀ẹ́ sí báyìí láyé ẹ̀ ti polúkú mọ́ṣú. Tiwa ò rí bẹ́ẹ̀, ẹ̀yin wojú mi pẹ̀lú boyfriend ẹ̀ wọ́n ń gbègbè ayọ̀. Ṣọlá ìwọ náà wò wá tí Uncle Tokunbo ẹjọ́ wà pọ̀
àdúrà ní kẹsà máa bẹ̀ mí náà gbà kí n rọ́kùnrin tó máa lọ́ọ̀bù mi tó dẹ̀ máa fìfẹ́ hàn sí mi. kí má gbégun eléegun. àmì o. Gbogbo nǹkan láyé spirit ni àti wípé inú church la wà ń bí gbogbo àdúrà tó bá ti wo olúkálùkù ó yá ẹ máa sọ Ọlọ́run lè máa gbà. àmì o. àǹtí mi òní lè máa rọ́kọ tí. àmì o. For your information mọ́tò tí mo promise ẹ mo ti rà. Bẹ́ẹ̀. Tí ẹ̀gbọ́n náà, ṣé ìwọ ló mú owó kan nínú wardrobe láàárọ̀ yìí? Ẹ má bínú, àtànú ni mo ti lówó yẹn. Júmi ló pè mí lójijì lálẹ́ àná pé dáàdì mi last day. Bẹ́ẹ̀ ni accident. Bẹ́ẹ̀ ni. Wọ́n á rò pé kó má dàbí pé màmá yọ yín lẹ́nu jù pé àbí mo need anything. Ṣẹ̀dẹ̀ mọ́ ilé ti sú mi ò lè rówó gbà mí. Wọ́n á rò kí n check wardrobe mi bí mo lè rí anything pé kán lọ kọ́kọ́ lówó yẹn náà kó tó di òní. Ṣé kò pọ̀ jù ṣá? Mi ò tí ì rí o. Ó ìdí bẹ́ẹ̀, ó ìrí. Sẹ́yìn tí bá jáde ń sì ti bá jí sẹ́yìn tán máa pé Tòkunbọ̀ máa ṣe lọ síbẹ̀. Ìyẹn ò kí ń fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn falẹ̀. Kíákíá lọ wò ó. Má mi kí o. Okay. Baby, ẹrù ti wà ńlẹ̀ Ọlọ́run gbọ́ pẹ̀lú ilé ìwà jẹ́ ń bẹ̀. Gbà bẹ́ẹ̀ Ọlọ́run. Ẹrù ti wà lẹ̀. Ṣé pọ́wọ́ ẹ̀ ti bà? Ọ̀tọ̀ wà lẹ̀ bá. Sori, mo gbà tó fi ń bá mi sọ̀rọ̀ yìí. Mo ṣe pé bóyá mi fẹ́ gbórí wọlé bọ̀ tí wọ́n náà wọ́n mọ̀ náà, wọ́n mọ̀ ẹrù lọ́mọ náà. So sori bí mo ṣe wà yìí, mo need maintenance. So that it will change kò lè maintain mi, owó bẹ̀rù ló lè maintain mi. Ó dẹ̀ believe pé oúnjẹ wọn máa wà pàǹbì. Ṣé bí mo ti máa ń jẹun gbà mí oúnjẹ wọn wà pa gan tí a sáré wọlé ká jẹun ká má pẹ́. Àbí ká mọ́ra ká máa lọ sílé. Rokan a ti débi tán jẹ́ ká wọlé ká fẹ́ kan jẹun ká get out. Okay. Tókunbọ̀. Mọ́tò ojú mi kọ̀ lélẹ́yìn. Mo parọ́ òun náà rí mo lọ wà. Ẹni tó wà lóńdó tó lára dádì òun ò yá. Pe nọ́mbà ẹ̀ náà pe nọ́mbà ẹ̀ náà pe nọ́mbà ẹ̀ òun náà ní ṣe bí nọ́mbà ẹ̀ rí. Ṣé máa wo excuse me. Hello. Hello Jimmy. Báwo ni? Báwo lára dádì? Wọ́n jẹ́ parọ́ fún ẹ̀ wọ́n wà ókè rárá. Ọ̀dọ̀ wọn náà mo ṣì wà. Tó bá tiẹ̀ rí mi,
mo ti rù mo ti gbẹ lórí pé mò ń tọ́jú wọn mò ń pè wọn kiri mo ṣe ni mo máa wá pè kó tiẹ̀ bá mi try kó sẹ́yìn ìdówó mọ́ ètò fún mi yẹn owó mi ò tó o. ó ṣe ló máa pè mí pé ó fẹ́ gbowó. ok mo ti gbọ́ níbo ló wà báyìí sínsìn. Oǹdó. ó wà lóńdó. ó wà lóńdó. má rí bóyá tó wá máa tọ́lá má jẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí bóyá èmi gangan máa wá èmi àti Tòkunbọ̀. ok mama expect ṣùgbọ́n. ó dà o. ok ó dà o. ẹ já mi sí ló ṣẹlẹ̀. wèrè mugun kan mà ló ní dandandandan òun fẹ́ fẹ́ fine girl dẹ̀ wo pé kémi máa gbé sí ìsìkọ́ mi àbí ṣó blame mi ni. do baby kí ló fẹ́ náà. kí ni mo fẹ́. kí ni wọ́n fẹ́ fún mi. sórí ká ẹ̀ wẹ́ change. o fẹ́ change car mi. àbẹ̀. irú ká ò ní fẹ́ràn fún mi. Murano. Murano. Ọlọ́run. mi ì fẹ́ Murano. o láìkẹ́. orí pé mi láìkẹ́ bọ́ mi ì fẹ́ Murano. ọmọ Infinity tó dàbí aeroplane tó stand wẹ́wẹ́ yẹn èyí tó pè ní FX35. ok máa rà fún ẹ. mo dàn kí mo lọ́ọ̀fẹ́ máa rà fún ẹ. Ọlọ́run gbọ́. ìwọ́n fún mi ṣòdè wá rí wàá gbádùn máa ṣeré fún ẹ sórí gbogbo díndán yẹn gbogbo ẹ ní máa jẹ òde. ayé mi máa láì. ọkọ kìí mi ọkọ kìí mi. wàá bá ẹ. kí ló wá ṣe irú ìjókòó lélẹ̀. ọkùnrin Tòkunbọ̀ Mr. Rockan ṣọ́wá òkè. Júmi kí ló wá ṣe ní bíbá irú ìjókòó lélẹ̀. Júmi sún ohun tó tó lọ́nà lélẹ̀. ẹ gbà mí ẹ̀rà mi ẹ gbà mí ẹ̀rà mi tí bá ní mo wà lóńdó Oǹdó náà mo wà yín náà àbí ṣé Ifẹ̀ kọ́ la máa gbàdó Oǹdó ni kí ni problem yín mo wà lé mo dẹ̀ wà bored mo dẹ̀ wọ́n pé kémi àti friend mi ká jọ jáde ká lọ ṣayé ká ṣe fàájì ẹ jọ torí Ọlọ́run ẹ má bà fàájì mi jẹ́ náà. bébì ta làwọn náà. ó ṣe máa ṣòro ilé ó ṣe máa wò ó sí èmi tó bá nájà. ok now. ẹ wo ojú ayé ẹ wo ojú ayé ẹni àfọkànlọ kámú dúdú ọsàn tó ń fúnni ní kíkan mú ẹni agbára lé gẹ́gẹ́ bí ẹnì kejì àṣekìní ló wọṣọ àgùntàn. máa bá tẹ jẹ́. ẹ wo bí ayé bá mi dé o. ìgbà tó wá ń kọrin mọ́lẹ̀ sí i wọ́n ní kó fi gbogbo ẹ̀ lẹ̀ fún un. ẹ wo bí ayé. ó mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa mọ tọ́ọ̀gì ṣá tó bá lọ ṣe é léṣe nǹkan ọmọ tó jẹ́ pé atapadà dìde ni ebi ló ń pa ọmọ orí ilẹ̀ lẹ̀ ni ó gbé sórí bẹ́ẹ̀dì ó ní òfò òun lẹ̀ dé fílẹ̀ ńlẹ̀ ebi ló ń pa ọlọ́run dẹ̀ ti sọ pé a rí díẹ̀ jẹ lọ́dọ̀ wa wàá dẹ̀ fílẹ̀. mọ́mí ó dà ń pẹ́ understand nǹkan tá à ń sọ àwọn ọmọ eré wa ní eatery ó ṣe bí pé òun ò mọ̀ wá rí she just walked away mama this girl is a bitch ẹ wo pẹ̀lú adúrú nǹkan tí Rókan ti ṣe fọmọ ẹ̀ ṣe lé ni ṣe mọ́tò ni àbí tó ti ṣe fún family ẹ̀ mọ́mí ẹ̀ jẹ́ ká gba everything tá a ti ṣe fọmọ ẹ̀ ká gbà lọ́wọ́ ẹ̀. mi ì fẹ́ gbọ́ bí mi ṣe fẹ́ kàn ṣe ọmọ mi léṣe bẹ́ẹ̀ náà ni mi ṣe fẹ́ kàn ṣe ìwọ náà léṣe
àti mọ́tò o àti owó tán fún bàbá ẹ o àti gbogbo ètò òfùṣèbówó mi ni mo dẹ̀ ní kẹ́ yọ̀ǹda yọ̀ǹda. ok mọ́mí gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo ti gbọ́ tẹ́ bá ní kí n fi gbogbo àwọn nǹkan yẹn sílẹ̀ mo gbọ́ ṣùgbọ́n passport tí mo ṣẹ̀ṣẹ̀ fún kọ́ ṣé màá tún fi yẹn sílẹ̀. pali kí ló ń jẹ́ pali a ní kó fi gbogbo ẹ̀ lẹ̀. ọmọ tó jẹ́ wípé bàbá ẹ̀ ò lásídẹ́ǹtì ó ní bàbá òun lásídẹ́ǹtì ó fi adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan làtìlàtì bẹ́ẹ̀ yẹn ó fi parọ́. ọmọ tó jẹ́ pé tó bá wá síbí bàyá máa ṣe núẹ́núẹ́ pẹ̀ntì ò lè gbẹrun ẹran mi irú ọmọ bẹ́ẹ̀ yẹn filẹ̀ o filẹ̀ in fact kì í tiẹ̀ ṣe pé kò filẹ̀ nìkan ra láti òní yìí lọ mi ò fẹ́ gbọ́ wípé wọ́n rí ẹ ní sàkání ọmọ yẹn ṣó ti gbọ́ báyìí òfin ni láti òní lọ mi gbọ́dọ̀ rí ọmọ yẹn nínú ilé. ojú ayé ẹ wo ojú ayé o ẹni àfọkàntán kámúdúndún sàn tó ń fúnni ní kíkan mú. rọ́kò a máa kó oríire kì. oríire kí ni ẹ. ọ̀rọ̀ ti transaction ti dádì ẹ̀ mú sáré káàkiri fún tó ń lọ sí Ìbàdàn fún tó fi l'accident. ok ẹ kí ló ṣẹlẹ̀. bí mo ṣe múra ń sìn ní MD agency yẹn pè mí pé transaction yẹn ti bọ́ sí o pé kí n máa bọ̀ báyìí kí wá gba payment approval. pé wọ́n ti approve ẹ̀. mọ́mí ẹ jẹ́ ká máa lọ sìn. a lè lọ sìn yìí kí lèmi àti ẹ fẹ́ máa lọ fún kí mo bá kà ńgbà tó ti dé. mo ti yá sọ fún ọmọ ní ọmọ mi ń bọ̀ first thing tomorrow morning. tókùn bọ̀dà. ó sọ fún mi pé òun máa dé nsìn ó sáré jáde ni. mọ́mí ẹ wo oríire gidigidi ni o màmá sọjọ́ bí fún dádì mi tí màá fi kú ni. ọkùnrin yìí ó ṣàṣàrí kiri ṣáá pé owó ìṣe ó gbọ́dọ̀ bọ̀ sí màá fẹ́ kí tòkun bọ̀ bẹ́ẹ̀ lọ mi ní fẹ́ kó dárìn ilẹ̀ tí fẹ́ ṣóòsì tó bá di àárọ̀ ọ̀la wàá jí kúrò níbí báyìí wàá lọ gba payment approval yẹn wá fún mi. ok mo ti gbọ́ ma my mom. èwo ni mo rí pé òun gbádùn ara ẹ. ok ẹ máa rí ẹ máa bá yín. ìwọ kíta ló ń wá bá fún mi ní nǹkan kan kí n fi. ṣé àwọn ti wọ́n nù mo ní kẹ́ fi kíní ilẹ̀. kí ni. wọn á fẹ́ dàgbà má làbẹ́ ni jọba mi fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ kí n fi. mọ̀mí ok ìwọ lẹ fẹ́ nù ẹ. fún mi baileys. Ọmọ ìpàpà. a máa sọ yìí o ẹ bá ti mú díẹ̀ máa gbé o ẹ gbọ́. wàá pè é.
Aṣọ àpọ́nlé yóò ní fàyà o. Láì mọ̀ wá rí tẹ̀dẹ̀ gbé wa láti odidi express lọ́hùn nínú igbó tẹ̀ gbé wa délé ẹ wò aṣọ yìí yóò ní fàyà ẹ ṣe gan mo dúpẹ́ ẹ̀yin náà máa rá láàrún iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ ọkàn yín á balẹ̀ ẹ ṣe ọ̀nkú ẹ ṣe gan ni sà ẹ ṣe láyọ̀ lẹ́ máa délé ẹ ṣe sà ọ̀rọ̀ ẹ tẹ́ ṣe ló dàbọ̀ ẹ ṣe. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá a dúpẹ́ lọ́rọ̀ rẹ̀ tó ṣọ́ wa lọ láyọ̀ àtàláfíà. Àwa fẹ́ sùn báyìí bàbá wa pẹ̀lú wa. Àmín. Má jà jí lékú lọ́wọ́. Àmín. Má jà jí lárò lọ́wọ́. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah. 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 Rọ́kàn. Yes. Mo lè fẹ́ kó máa gbàdúrà nìyí o tó bá fẹ́ sùn tàbí tó bá jí. Torí àdúrà ló ń gbà agbára kì í gbà. Mo ti gbọ́. Ọlọ́run á máa ṣọ́ ẹ lọ. Ó ṣe àyà mi. Sáà lè sùn sí. Mọ́mì, ẹ má ṣe ọ̀nà, ẹ jẹ́ káwa tètè máa lọ. Ó ṣe gan ni okùn ìnáwó sí gbogbo ìgbà ọwọ́ ẹ̀ ò ní kán sálẹ̀ àpò àpẹ ò dẹ̀ ní gbẹ wo gbogbo ṣe ń fún mi lówó lójoojúmọ́ yìí wo ò ní ṣìṣe o ìwọ ló máa rọ owó ńṣẹ́ owó ò ní ran iṣẹ́ tó kún bọ̀ jọba mi dúpẹ́ lọ́wọ́ rẹ ó kú gbogbo ìgbà. Mọ́mì ẹ má wọrí Olúwa ló lọ́pẹ́. Mọ́mì má tún máa yọjú sí mi ò ní fi ń sílẹ̀ nígbà kankan ṣẹ́gbọ́ Bímbọ́ máa pè ẹ́. All right, people, take care. Yeah. Bímbọ́ o tó bá ti ṣe tó pẹ̀lú rẹ̀ kó sáré lọ síbi tí mo rán ẹ. All right. Uncle Jide. Lọ́lá bèbí ṣọ́wà. Ti bínú. Mo bínú o. Mo dúró díẹ̀. Mo tún pe aago ẹ̀ kò lọ. Ìgbà tó dẹ̀ ní ó máa wá, I was worried. Mo máa ní kí n kúkú wá wò ẹ̀ ńlé. Kí ló dé? Mo bínú ni. Mi ti gẹ̀ẹ́tò owó náà ni. Ọ̀rẹ́ mọ́mí dẹ̀ ti wá nísìn. Bàtọ́ dẹ̀ ti wá fún wa ní owó. Wá dúró. Ṣé ọ̀rẹ́ mọ́mí ló ní mọ́tò tó ń lọ yẹn? Mo ti mọ̀ pé màá bẹ̀rẹ̀ náà. Wọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà wọn business partners mi àwọn náà ti ń dúró mo ṣáà sọ pé mo fẹ́ fi owó yẹn ṣe fún ẹ. Èló wá lówó náà? 15. Bímbọ́
20,000 lájọ sọ náà wọ́n fún mi 15 ibo ló expect kí n ti rí 5,000 tó kù wọn business partner mi dẹ́n dúró dé mi bí kan sí mo explain fún ẹ náà. tí mọ́mí bá ti fún mi lówó náà torí mọ́mí ò ti fún mi máa yọ 5,000 dùn. Mọ́mí fẹ́ kó kàn fún ẹ tó máa yọ 5 fún mi ọjọ́ òní kí wọ́n gba 5,000 tó kù. tó bá ti kó fún mi máa yọ 5 ní ẹ̀ máa fún ẹ. máa dúró de owó yẹn o ìyá kó 15 yẹn wá náà bébì mo lè jẹun mo lè jẹun bóyá tí wọ́n bá mi ìfẹ́ wa dúró gbọ̀n-ín wọlé mo ti wẹ́ ní ire kúra ọkùnrin ìfẹ́ rẹ ti ṣọ̀kan mi lára ó ti ṣọ̀kan mi lára. ó ṣàtìmọ̀ tí ó ti mọ̀ pé gbogbo imú rẹ̀ báyìí ó máa fẹ́ fáìn jù rẹ̀ lọ ní gbogbo ọjọ́ tó lè kọ́ sókè tí náà lè jẹ́ kó mi gbọ́. people kí ló ń ṣẹlẹ̀ ṣé wà ẹ jọ ọ bébí mi kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀. jọ ń dúró lọ ká ní ìyàwó ẹ̀ ṣé lábẹ́ nǹkan tó sọ fún mi pò ń bọ̀ o rí time tó ṣẹ̀ṣẹ̀ bọ̀ you told me that you're coming around 6 this is 7 ni wọ́n sọ pé ìyàwó ẹ̀ jọjọjọ. má bínú sí mi èmi náà mọ̀ pé mo late má bínú sí mi ṣé mo bá ti dé tipẹ́ àwọn contractor mi lọ waste time mi bẹ́ẹ̀. ok o kọta ní kẹ fún wa ń kọ o. ìyẹn wà lẹ́nà ọmọ pé mo lè fail láéláé fún yẹn gbà wọn rè. èlò ló wà mẹ́. 15,000 ni. kí ni rubbish if price ṣe tún rí. wo Tina mo ti sọ fún ẹ pé bọ̀bọ̀ yìí ò ṣú ọ bọ̀bọ̀ yìí ò lè rí láìlè kò ṣú ọ̀rọ̀ rárá fún ẹni. Anita má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ọjọ́ 70,000 ló ń pè náà ọjọ́ 50,000 ló ń pè náà ṣebí 5,000 lè lè fi ṣọ́ tẹ́ bá mi gbà bẹ́ẹ̀. o Jídé èmi kọ́ ló bá nájà ẹni tó máa fèsì nìyẹn so má kọjú sí mi rárá. bébè 50,000 pé náà 70,000 pé 5,000 lè lè fi ṣọ́ jọ nítorí Ọlọ́run bá mi gbà bẹ́ẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀. ok. ṣe bẹ́ẹ̀ àbẹ́ẹ̀bẹ̀ o ṣùgbọ́n àwọn ètò ń ṣe mí jù báyìí ògbẹ́ ń gbẹ mí gan I'm thirsty. ìyẹn ò ní possible sí bó rí pé bàtà àwọn girlfriend mi ń jáde. ẹ̀mí gan-an gbọ́dọ̀ ẹ̀pẹ́ tí ń lè tẹ̀ mo ti rí bẹ́ẹ̀ kò sí problem tí bá dé sàlẹ̀ máa ra pure water bẹ́ẹ̀ ṣé mo lè. omi ní ọ̀gá bẹ́ẹ̀ ọlọ́run mo mọ̀ pé o love mi mo mọ̀ pé o love mi gan bẹ́ẹ̀ sọ fẹ́ wá jáde ṣé tí rẹ́dì mú. bẹ́ẹ̀ ṣé wà. Relax. Sugar. Ẹ jókòó. Ń bọ̀. Ilé mi ti dé wẹ́rẹ́ yìí. Lẹ́yìn mi àti màmá mi a tún fi Tókunbọ̀ tó ń gbé pẹ̀lú wa mo fi ń dá ẹ lójú pé at any time tó bá wù ẹ́ lè wá síbi. wọ́n ti dé ní. mi ò fẹ́ yọ yín lẹ́nu ní kí n jẹ́ kí ẹ rest díẹ̀. Tókunbọ̀ ẹ kú gbádùn. Mọ́mí. New girlfriend mi. O sure? Yes. Pẹ̀lẹ́. Kí lorúkọ ẹ? Bímbọ́ ni. Bímbọ́. Bẹ́ẹ̀ni. Ọmọ bo ni ẹ́? Ọmọ Oǹdó. Oǹdó. Àwọn dádì àti mọ́mì ńkọ́? Àwọn náà Oǹdó ni wọ́n. Okay. Well, káàbọ̀. Yes ma. Ojú kan tí mo ní nìyí o. Tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ ọmọ mi, o gbọ́dọ̀ tọ́jú ẹ o. Okay ma.
bá dẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ gbogbo ohun tó bá fẹ́ wọ́n máa ṣe fún ọ ṣó ti gbọ́. ok ma. ṣọ́rọ̀ mi yé ẹ. yes ma. Oníbímbọ́ ló ń jẹ́ àbí. bẹ́ẹ̀ni ma. ọmọ Oǹdó. rọ́gàn tẹ̀lé mi mo fẹ́ rí ẹ. tó ń bọ̀ ọjọ́ kọ́. Thank you, man. Yes. Feel comfortable. Uncle tó ń kú bọ̀. Yeah. Kí ni mo gbọ́ tí rọ́kàn sọ fún mọ́mì yẹn nú? Bikini. Bọ́ọ̀lù ṣe máa introduce mi sí mọ́mí sí ẹ̀ pé èmi nìyàwó òun. Kí ló fẹ́ fà? Ṣé òun ló wá ń bí ẹnu? Ṣé mo ní mo fẹ́ fẹ́ ni? Ṣé mo ti already sọ pé mo ti ní fiancé? Bímbọ́, sórí n tó wà lọ́kàn ẹ̀ gan ló sọ yẹn. Òun kò fẹ́. Kí ló fẹ́ fa gbogbo òṣì yẹn ń sìn? Mi ì láìkẹ́ o. Ibo ló tún ti bá ilé ìpàdé? Mo ń èdè ń bà mí tó yẹn. Ọmọ tí mo gbé wá yìí kò kí ń sọ ọmọ oníranú. Ọmọ ilé ọmọ níbi ni wọn. Ìyẹn ni pé ohun délé. Bẹ́ẹ̀ni. Ọmọ àwọn ẹbí ẹ̀. Bẹ́ẹ̀ni. Torí mi ì fẹ́ kó tún lọ gbégun ilé ìgò. Mi ì fò lè o. Mi ì fò ní jìbìtì mi ò fẹ́ olójú kòkòrò. Ẹ wò, ìwà tó wá sílé ọ̀dọ̀ wa ń bí, mo dọ́gbọ́n tán jáde ni. Wọn kì í jáde lẹ́yìn kan lọ sí ṣọ́ọ̀bù màmá wọn kán dẹ̀ padà sílé. Ó tán, màmá wọn fa gbogbo àwọn ìrìnkúrìn sílẹ̀. That's good. Bó ṣe wá rí ó wà ní jẹ́ kó pẹ́ o. Mọ́mí, àfi bí ẹni pé ẹ̀ ń rí ìdí ọkàn mi. Nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kí ọ̀rọ̀ èmi àti ẹ ti tight dáadáa. Láti nǹkan ju introduction síwájú. Ẹ mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan gbadé yẹn ṣàlejò tí ń bá wọn mi fúnra mi ní sọ fún yín. Ẹ wò dákun ọ̀rọ̀ kan ni mo fẹ́ ṣàlàyé fún ọ torí pé ọ ti ń gbénu ilé mi ọjọ́ ti pẹ́ owó rẹ̀ wà lára owó tí mo yẹ parí ilé torí lídẹ̀ẹ̀dì nílé mi wá tó fi tọ́ pé ibi àyìn wọ̀ láti máa gbé. Ẹ wò bàbá ẹ̀yin náà mọ̀ pé ilé yín ò rọ̀ wá lọ́rùn látìgbà tí bàbá àwọn ọmọ mi ti kú láti kó débi báyìí wọn ṣàìsàn rí orí ò fọ́ wọn rí. Bẹ́ẹ̀ni kìí ṣe pé kíní ìran wa ni ọmọ pé ìran tí a bí ẹ ń bómi ṣòwò ni èèyàn lè pàdánù kò sí ẹni tó bá wà dòpọ̀ láyé ìdílé pé wọ́n pàdánù. Ọlọ́run sórí kí n má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ni mo fẹ́ ká jọrò láàrin wa torí ẹ̀ ló jẹ́ sọ pé káwọn máa rẹ̀ ẹ́ dúró torí èèyàn máa pé gbọ́n ni èèyàn pé gọ̀ ìṣẹ̀lẹ̀ pọ́ méke ni ẹ mọ̀ ṣé máa náà wọ́n ti ga kan lọ́rùn yìí kọ́lọ̀ ń bá wa wò wọ́n kọ́lọ̀ mú wọn délé ibùjókòó tiẹ̀ náà. Àbúrò mi tó jọ ọmọ ìyá mi gangan torí àwa méjì péré ni ìyá wa bí èmi ni àgbà òní àbí tẹ̀lé mi torí mo sì fọmúlẹ̀ tán báyìí òun lọ hàn. Ó wá ní ibi tó ń ti lọ bá wọn ṣiṣẹ́ ní ilẹ̀ Haúsá pé wọ́n ti san gbogbo owó àwọn fún wọn pé iṣẹ́ ti tán bẹ́ẹ̀ o kọ́ mọ́ sí àdámẹ́ pé owó ẹ̀yìn odi ni wọ́n máa gbé pé ìwọ bọ̀dá mi mo ní hùn òun fẹ́ máa bọ̀ alẹ́ mo ní tọ́ máa bọ̀ alẹ́ wọ́n ní ibo lòun ó dé sí níbo sì jẹ́ pé mi náà mo kù ń bàbá fún ọyàn ìbéèrè kọ́kọ́ kà mí láyà mọ́ pé ibo la ti ṣerú eléyìí sí o torí bàbá wo nílé kankan nílé tó tún jẹ́ lé mọ̀lẹ́bí èrò pọ̀ ń bẹ̀ àgbọ̀dọ̀ wí kókó ilé ọ̀dọ̀ tèmi náà sì lélẹ̀ ẹ̀ máa ń tọ́lọ̀ ń jogún fún mi ìgbọ́dọ̀ pa àpọ̀jù akéré níye. Náà mi wọ́n bá mi dámọ̀ràn wá pé èwo mo fẹ́ ṣe tẹ́nàtì mi àti mọ́ra wa la
ilẹ̀ bí wọ́n kún òun léwu torí bí tẹ́ máa ti yàrá máa ṣe mọ́ kò sí ọdún tí ó dé tí wọ́n ní gbóúnjẹ ránṣẹ́ sí mi bọ́ọ̀ ní ìjà sẹnu kọ́ inú sí àbí bọ́lá pé ó kò ní ẹ̀ẹ́nì tó fẹ́ wò ẹ̀kan náà rẹ̀ mi wá sí mi ní etí wọn níbi. èyí ṣe gbalẹ̀ fún àbúrò mi ìgbà tí owó ilé wọn bèè jó tán òun náà ti mojúlẹ̀ yóò ti máa dówó ilé sanu ìmọ̀ rẹ̀ sì dá o mo sì gbéra nù bá lọ́dọ̀ alága láńlọ́ọ̀dù mítìnì wa tá a máa ṣe nígbà mo dé ọ̀dọ̀ rẹ̀ alága ń fẹ́ gbalẹ̀ bàbúrò mi kọ́dọ̀ ó sì mọ̀ wí pé gbogbo àwọn sẹ́kítìfù àwọn ti fẹnu kò pé gbogbo ẹ̀jẹ̀ wa ti gbalẹ̀ owó ọdún mẹ́ta náà máa gbà lọ́wọ́ mi kí mo wá jára yín fún àǹfààní wo ni ẹ fún mi àti pé ní ìsinmi oníṣòro owó ọdún mẹ́ta gbóhùn àtàwọn sẹ́kítìfù yòókù sáà foríkorí má sọ pé ọ̀dọ́kẹ́ ń wúwo ọdún méjì ọ̀hún owó ọdún méjì mo fẹ́ gbé bá nísìn ìka tí ẹ̀ burú nù à ń lárọ̀dún ó dájú bí ọlọ́mọ kan nígbà ẹ lè kú òlé ṣé òun àti ẹlẹ́jọ́ kọ́ mi. ẹ̀yin náà ṣe àhà èmi ò lè ṣe bẹ́ẹ̀ o bó láti aṣọ àwọn tẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbọ́n àmọ́ rẹ̀ kí n pọ̀ ọmọ mi ní ẹni kí n wá pé owó wọn èmi ò lè sọ bẹ́ẹ̀ o. dákun báyìí ní ìṣe nǹkan mi kò yàtọ̀ tẹ́ délùú èbò èmi ò ṣe tèmi báwọn màmú àròdì máa ní ní owó ọ̀sán ṣùgbọ́n kí n dọ́dọ̀ rẹ ná kájọ oṣù láàrin àwọn nígbà tó kó wọ ọdún méjì wọn kí n lọ bá wọn tó bá ti kó wọ ọdún kàbọ̀ ní ẹ̀jẹ̀ lè rí nǹkan kan èmi náà ti rà ẹ̀ ń lọ bá wọn kémi náà wá bí oṣù mẹ́fà kún kò jẹ́ tí mo ní pé kájọ rò láàrin ara wa o torí tí èèyàn bá jọrò náà ní à ń pè ní jẹrò àbí. ẹ ṣe bàbá mi jù ṣé ní ti ọlọ́dún kan àbọ̀ yìí mi rò bó máa possible sá kódà gan owó àjọ tó ń wé sí mi lọ́wọ́ ni mò ń gbàdúrà wípé kán má tí wàá gbà at least kí n tiẹ̀ lè yọwọ́ oṣù kan nínú ẹ̀ fún yín nínú owó tí mo jẹ yín. ìyá Bímbọ́lá nígbà mo bọ ọmọ rẹ ní tọmọtìyà tó ń fi èdè ìjà bá mi sọ̀rọ̀ kí ló dé ó sì ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé nínú gbogbo ilé owó rẹ ń bẹ tẹ́ òfin àlẹ̀kùn kan lọ́fẹ̀ẹ́ fún mẹ́nu ilé tí wọ́n máa bá ní tan káfa ní tan ya ni ṣé bí mo tiẹ̀ má bà wá ni ẹjọ́ rẹ kọ́ tèmi tí mo bẹ́ jókòó tí mo bọ́ dámọ̀ràn bẹ́ẹ̀ pé ìran kan náà lèmi àti ẹ̀ àbọ̀bọ̀ ìyá Bímbọ́lá ẹ̀yẹ sí yẹn dáadáa ṣé owó àjọ lọ máa kó fún mi látijọ́ yìí ó dẹ́ pé lórí bọ́ọ̀dù olùsí ọ̀dà wọn kò jọ wà kó wá sọ́dọ̀ tèmi. dájì kò rí bẹ́ẹ̀ ṣe rò yẹn o owó tó ń mìn owó àjọ tó ń mìn ni owó tí àwọn àtàwọn ọ̀rẹ́ wọn tó ń dá sí àwọn làjọ kan sí tó fẹ́ kó kò yé yín kò rí bẹ́ẹ̀ ṣe rò yẹn o dájì. ẹ wo ìmọ̀ràn rẹ dáa kò sí tẹ̀ owó ìyá Bímbọ́lá kò sábúrú mẹ́ ṣé bí ọ̀túnla lówó lé rẹ̀ ó di o. bẹ́ẹ̀ ni. wò kọ́ máa wà dáhùn pé mo jẹ́ èèyàn burúkú mo fún ọ lọ́jọ́ méjì sí kò lò lọ́fẹ̀ẹ́ ó ti gbọ́ kó wá kó bọ́ta. wo bí tó bá ti pé ó fẹ́ máa dà bákan lára rẹ̀ pé àwọn èèyàn mọ̀ pé bò ló ń kó lọ ń bọ̀ láti ìrìn já ọ so ń sọ pé ẹ ti kó lọ lé yín tuntun ni wọn náà máa sọ bẹ́ẹ̀ fún ọ. tó bá ń bò lè kó lọ́sàn-án ojú ń tì ọ́ falẹ̀ kó lẹ́yìn ọjọ́ márùn-ún lẹ́yìn ọjọ́ márùn-ún. bàbá mi jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin náà mọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀ èmi fúnra mi máa ń fi fóònù lé yín kiri kẹ́ wá gbowó yín tẹ́lẹ̀ bí nǹkan ṣe rí sí i. ẹ ṣe sùúrù o òun fi fóònù lé mi káàkiri sí bówó tó ọjẹ mi tẹ́lẹ̀ sí bí gbèsè ni àbí tó jẹ́ pọ̀ sàsán tẹ́lẹ̀ fún mi ni. Daddy, ìjọ nítorí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀yìn débọ́ ní kẹ́kọ̀ọ́ ìwé wá ń sìn kẹ́kọ̀ọ́ dà síta kò síbi tá a fẹ́ lọ ẹ̀wọ̀ á kò dàbí ìgbà tẹ́ dá wa lóró ni Ọlọ́run ọba ni mo fi bẹ̀yìn Ọlọ́run ò ní dá yín lówó tọmọtọmọ ìjọ nítorí Ọlọ́run. ó ti ẹ̀ dá torí oúnjẹ tútù léṣẹ́ rédíò ló ti yọ máa ṣiṣẹ́ wọ́n dà pé ń dá yín lóró ni wọ́n dá yín lóró kọ́ wọ́n dá yín lóró ni wo bí tí ọ̀rọ̀ ọba tí ìbòjúgun ni ó sọ fún wọn lẹ́ran tí ṣòro bá ti wáyé solúsàn ọ̀tẹ̀lé ni nígbà tí ń parí ilé mi tẹ́ fi kó wà ṣé nígbà ń wálé kí ni àbí opó tútù kọ́ nìyí ẹ wà èyí bàbá yìí sẹ́ẹ̀kún gbà náà ni mo fi fún yín lé ọ á di pé ẹ sọ pé tẹ́ ẹ bá bọ̀tà lónìí náà ẹ rí ibòmí tẹ́ gbé. Daddy ẹjọ́. tọ́lọ̀ máa ràn ọ́ lọ kó tó ti tọ́ márùn tó bá ti lówó ọdún kàbọ̀ kó wá tó bá sọdún kankan ni mo tún fara mọ́ ní òtún kọ́ àbọ̀mọ́dọ́ àbí mi ò tó bá wọn. ẹjọ́ sá ẹ wọ́n mú rẹ̀ bá. kí ló tó bù mí lásoso ó ti yé mi kí n mọ sọ tó ń bù mí lásoso ṣé bó ti bọ́ ọkọ lásoso tó ekú rè. àbí kí n lọ fọ aṣọ yìí kí ló ní ká ẹ wá fọ mi tó àbí kí n lọ fọ ẹ bẹ́ẹ̀ ni bá fọ dáàbì èso náà ṣe ẹ wá fọ aṣọ mi tó lé fún pẹ̀lú owó lé mi ẹ tilẹ̀kùn mọ́ mi ní ọlọ́run máa jẹ sí ẹ.
ló tún mú láàárọ̀ kùtùkùtù ni. Bímbọ́ mi òun ni bínú ní ṣùgbọ́n a lot of things ń disturb mi nínú ọkàn sí n kò ní kí n fi ṣáré kí n fi pààrọ̀ ní rẹ̀ nìyẹn. Baby, sure, okay. Okay o. Kí ló dé? Ìpàlà ló wá sílé wa lójijì. Ó náà búrò ń bọ̀ láti ilẹ̀ Haúsá pé apartment wa dẹ̀ ló máa dé sí. Ó dẹ̀ ní ìzídà ká kó kúrò àbí ká san owó ọdún kan. Ó dẹ̀ ní ká san 150,000 naira láàrin 5 days. Ṣé mọ̀ pé mọ́mí ò náwó? Ṣé landlord yín ya wèrè ni? Without any formal notice tó yẹ wá sọ́dọ̀ yín ó ní ẹgbẹ́ àbúrò nǹkan bọ̀ láti wherever kóhun kábúrò ẹ̀ wá láti Singapore kò sẹ́ni tó láyẹn náà. Ó kàn lè wá sílẹ̀ ọ̀yàn kó tó fẹ́ kọ́ kúrò pé àbúrò ẹ̀ kan fẹ́ lọ apartment láti wá make problems ẹ̀ worse ó ní o need 150,000. Ilé yàrá tèmi yìí dẹ̀ kéré. Olóòdè wo yàrá mi bẹ́ẹ̀dì ò lè tó wọ mọ́mí ẹ àtàbúrò ẹ àtèmi náà báyìí lè fẹ́ máa sùn. Ókè sọ fún mi kí ló fẹ́ ká ṣe ń sìn. Àti mọ́mí tètè sásọ̀tọ̀ àti sásọ̀sì àti géètì 100 50 lórí ìbùsẹ̀ ní kí wọ́n á bẹ bóyá lè assist wa. Ẹ ti get 100,000. Wo baby, má jẹ́ pọ̀rọ̀ fún ẹ. Ṣòlè question tó lè lọ́ mi pé bóyá wà ti fi mọ́ tí wo kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi. Ṣé ń gbọ́ mi? Mo ní proposal kan tí mo submit. Wọ́n ti wá pé proposal yìí. Àwa ní kí n mú sample wa láti wá gbowó. 80,000 naira. Under 500,000 naira dúró fún mi sí. Káàpọ̀ mo ti rí 80,000 naira yẹn, mo ti submit sample. Irú owó tó ń wá ìwọ kékeré nínú. So mo ló kọ̀ jẹ́ kí n máa pé kí n mọ̀ tí kì í ṣàgbàgbé pé irú ayé wo ni gbogbo eléyìí. Ká ní mo ti rí owó yẹn gbà sí, èló ní 150,000. Kódà máa tètè fún yín ní àfún ẹ̀ máa fún yín ní 250,000. Wọ́n náà ṣáà máa ń fún mi lówó. Oh, mi ní 80,000 ló ń dá 500,000 dúró. Believe it, baby, 80,000 ló ń dá mi dúró. 100,000 Tasha tèmi àti mọ́mí gate ó wà lọ́wọ́ mi. Ní kí èmi kúkú fún ẹ ní 100 tó wà lọ́wọ́ mi. Bímbọ́, tó bá lè fún mi ní owó yìí tó ṣe sọ yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ tí màá ti ṣe ń sọ̀rọ̀ yìí, immediately màá sáré lọ ṣe sample nǹkan tó ní kí n ṣe wá. Mo mọ̀ pé give and take láàárọ̀ ọ̀la wọ́n ti issue check màá dẹ̀ gbowó mi. 150,000 yẹn owó kékeré ló máa jẹ́. As a matter of fact mo lè fún ẹ ní 250,000 ká pé owó yẹn dọ́gba. Ó ṣáà máa ń fún mi lówó náà. Bímbọ́, ó fún mi lówó náà. Mo ní disappoint ẹ. Ó ṣe gan baby, ó ṣe gan. Ó ṣe. Come. Ọ̀la ẹ̀jẹ̀ mi ò. Mélòó lọ ti jẹ̀rà rẹ̀, a ṣe máa rán lọ káṣọ tuntun. Ọmọ yóò wá ibi ọmọ kéwì. Máa jáwọ́ ẹ̀ níyàwó tákà. Owó ọ̀gá dé ìtọ́kù mọ̀ ṣẹjọ́ lẹ́jọ́. Àbí kòwé ó ti ṣòwò tó mo fẹ́ kó nísì. Múdà orí ti ìrìnàdé Chris. Bájá yín bá lógún ọdún láyé ẹran ogun ti ní orí. Nǹkan tá a ti máa wá ṣe báyìí tó kí kò yé mi mọ́. Ẹ jẹ́ ká kọ́ òun náà náà.
Ó ti ríǹgì. Ẹ bá balẹ̀ jà ń tọ́ àwọn náà yóò gbàgbé lọ́kì ẹ̀ sí ọ̀nà ń jà wá náà. Ọba wa jẹ wa aṣọ wa lágbo wa ní ìtumọ̀ gbogbo yẹn. Ẹ wò ó nígbà yóò ṣe lé ariwo. Ẹ fẹ́ ẹ ṣe ó ṣe lé ariwo. Ẹni tó bá ti jẹ kó lọ lé àwọn ò ṣe yíbò. Ẹ tún dá wọn á gbé. Ẹ káàsán. Ẹ wọlé ni. Ọjọ́ mẹ́ta. Jídé ni mò ń béèrè. Ó dà pé mo rí yín jẹta. Bẹ́ẹ̀ni. Àti ẹ̀ta tán ti sìn yín lọ yẹn, so wọ́n ṣe padà wọlé, wọ́n mú shirt kan, wọ́n dẹ̀ gbé bag. Tí lájẹta yẹn tán ti lọ, mi ì tí fojú mi tí fi rí wọn. Míbi ẹ lè fún wọn kọ́ náà. Ọdún náà, a ti ń ṣàì nọ́mbà àwọn ohun gbé ní. Wọ́n ṣe ń ṣe náà lè dùn fóònù síbi kan, ọ̀rọ̀ wọn ṣe predict. Ẹ tún lè try. Ẹ ṣí. Ẹni náà. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ẹ mọ nǹkan tèmi suggest ń sè. Ẹ jẹ́ ká lọ síta ká lọ pè wọ́n wò nù. Ẹ gbé nǹkan tá a máa ṣe nìyẹn o. Àbí kílẹ̀ ni mo rí ẹja lọ. Bọ́lẹ̀ mo jẹ́ ẹlẹ́gbẹ̀jáde. Ẹ ti gba 25,000 naira lọ́wọ́ mi sí ẹnu yín yọ mo complain o. Tẹ́mi bá máa jẹ anybody tó bá complain bí kò ní dá o ẹ ṣáà mọ̀. Wà fìyẹ́lẹ̀ Jídé oúnjẹ bíi ti báwo ọ̀run ẹ̀ ń bẹ̀ ni. Mo ti ra àwọn ata yẹn. Mo ti ń bọ̀ lọ́nà mi. Owó tẹ kó fún mi yẹn kò pé. Mo ti rà. Ok, dá. Ẹ jẹ́ ń check mi ní tí. 2 minutes. Ẹ wo ẹ dáhùn. Ẹni sùúrù. Hello, Jídé. Bímbọ́ báwo ni? Jídé ibo ló wà? Mo ti wá èdè ilé wọn ló ti kúrò lé láti jẹta. Ọmọ ga gan o. Ṣé máa pọ́jọ́ tí o wá fún mi lówó yẹn tí mo bó ṣe kúrò lọ́wọ́ mi báyìí tí mo move. Bàbá àwọn olè attack mi ní ṣá. Ó lè ṣe kí ni? Ó ṣe mí léṣe gan, mo wọ one chance ni. Ó ṣe mí léṣe gan. Mo ṣe léṣe. Jídé ibo ló wà? Tó ṣe ń bá mi sọ̀rọ̀ gan báyìí hospital mo wà. Jídé owó tí mo wá kó fún ẹ ńkọ́? Wọ́gẹ́ o burú gan ṣá. Ó tiẹ̀ bẹ̀rẹ̀ pé báwo lára ẹ̀mí mi ò tiẹ̀ ṣiṣẹ́ ní ti sí ẹ ọ̀rọ̀ owó ló ń béèrè lọ́ọ̀ mi. So stupid ni oní gbogbo ṣì náà. Wọ́n ga jábọ́ lórí aago fún mi jàre jábọ́. Hello, Jídé. Ó ti pa fóònù. Jídé ti pa mí. Jídé ti pa mí. Kí ló sọ? Ọ̀nà lè gbọ́dọ̀ wọn lọ́nà gbogbo owó lọ́wọ́ ẹ̀gbọ́n. Ó lè ṣe kí ni? Kò dé dárí hospital tó wà báyìí. Kò sọ hospital tó ń wá àbí? Kò sọ. Jídé pa mí o, ayé mi. Kí ló fẹ́ sọ fún mọ́mí tàbá délé báyìí? Kí ló fẹ́ sọ? Ẹ̀yin ògo yín pé ó fẹ́ gbà wá nìyẹn. Dùn mí ò tó máa lọ sọ. Ẹ jẹ́ ká máa lọ. Èló ni kọ́ọ̀tà make? 2 minutes lẹ́lu 40 naira ni. Ẹ wá ọkùn 20 naira. Ọkùn 20 ẹ má bínú. Mo rán iṣẹ́ pé kẹ́ kó fọ́kùnrin. Ẹ wo ojú ayé o. Ẹni àwòtán káwọn tó sàn tó fúnni ní kí. Sẹ́ẹ̀kan lẹ́sẹ̀ ni. Ẹni agbára lé gẹ́gẹ́ bí ẹnì kejì. Àṣẹ ìyẹn tó mọ̀ ṣáájú tán.
jẹ́ kó rí yín ọkọ. wo bí ayé bá mi dé o. ẹ kọ mẹ́rù. ẹ má jẹ́ ọkọ dáàdì. wo bí ayé bá mi dé o. ẹ má jẹ́ kẹrù wá jáde ọ̀dà dáàdì. ẹ mọ̀ kó ẹ bò. ẹ má jẹ́ kẹrù wá jáde. ẹ bò ẹrù wọn. a ní ẹjọ́ torí Ọlọ́run. kíni ṣé ọlọ́pàá tẹ́lẹ̀ lọ mú wá ní ṣé ìyá máa kéré lórí nǹkan ẹ̀ ni wọ́n bí kò sí àlẹ́ kan tó lè ra mẹ́mìí o. kí ló dé. ṣé ẹ̀yin lọ́lọ́pàá nìkan kan ò lè ṣe nǹkan kan fún mi lórí nǹkan mi èyí kéré lórí nǹkan ẹ̀. mọ́mí kí ló dé. wọn la jẹ ajẹ wọn la jẹ wo. àbídẹ́yìn kì í bá sọ̀tà ajẹ́ lè gbẹ́rù ilé ìkàlẹ̀ kẹ́lẹ́ nìkan máa jẹ́ lówó ilé tí ẹ ń gbẹ́dẹ̀ ń wò yìí ilé gidi ni ẹ lọ bèrè ládùúgbò yìí gbogbo àwọn èèyàn ló gbà tí wọ́n fi lé gíláàsì ó sí sí sliding glass mo ṣe síbẹ̀ sálángà aláwọ̀ mọ̀ gbẹ́nu lé yìí tẹ́nìkan bá sun tán bẹ̀ báyìí yóò fomi omi ni yóò gbé lọ kẹ́lómi tó débẹ̀ wọn ò lè gbọ́ọ̀nù ara wọn inú lédè ń wò yìí ara àgànà bẹ́ẹ̀ wọ́n ti ń tan náà ṣebí náà mo fi wájú lé yìí àbínákọ́ yìí tẹ́gbẹ́dọ̀ kùn bá kùn wọ́n tan náà kò sí nǹkan kan jẹ́ ọ̀sẹ̀ lẹ̀sẹ̀ nu lé mi ìní adex ni tí òjò bá ń rọ ẹ̀ ló gbọ́rò nu lé ẹ lọ wo gbogbo ilé àdúgbò yìí káàkiri kẹ́ ẹ wọlé tó bá nírú adex mi kan lé mi kẹ́yìn wá wá nínú ilé kọ́kàn ló sì balẹ̀ kọ́ máa jẹ gbèsè láì sí pọ́tà ajé tẹ́ẹ̀fẹ̀ kí gbèsè ọ̀pá ìrandíran ńlá yín. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sá tí n bá gbàlàyé ọ̀rọ̀ yín dáadáa ẹ sọ pé jẹ́yìn lówó lé. bẹ́ẹ̀ ṣe ń wò mí kọ́ Ọlọ́run ṣàánú èmi náà o mo lè má ra mọ́tò o mo lè má ṣe ẹni tí o ṣùgbọ́n bó ti wulẹ̀ orí ìdẹ́ ẹgbẹ́ kì í mo lè rà á bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí lọ́kàn lélẹ́yìn ni kí lè yàtọ̀ sí jàpá lẹ́yìn pé a ṣe náírà ìmọ̀ sójú rẹ̀ jẹ́ lè pè lọ́lọ́jú wọ̀ọ́bì kí lè nǹkan rẹ ní wọ̀ọ́bì ìdí ẹ bá pè ní ọbí ìdí ọ̀dà ni tí ìbá fẹ́ gun tipa mo lè ra kí n máa gun tipa káàkiri ńkà sí ẹ lè mú mi sí ni bí mo bá fẹ́ gun tirẹ́là ńkà mo lè ra kí n máa gun káàkiri pálákùnrin tí ó dọ̀ bá mú mi sọ́kàn náà máa bá lẹ̀ nìkan ni kí wá ni n tó wù mí mo ń wo fowó mi ṣe ni n ò tún gbé àhín ibi mo tún gbé ààyè ọ̀tọ̀ tó ni ṣebí ilé lónílẹ̀kùn méjì yìí ilẹ̀kùn tún wọnú kí sì ni wọ́n yìí tó ọdún pé mo sì lẹ̀kùn àánú ọ̀nà àbáwọlé kí n má sì lẹ̀kùn sẹ́nu ọ̀nà yàrá wọn kí ẹ̀ sì máa gbẹ́rù nílé kọ́ ọmọ lóúnjẹ mi ń gbèsè. ó dà mo ti gbọ́ dádì gbogbo ẹ̀ pátápátá mo mọ̀ pé ẹ try ẹ̀dẹ̀kọ́ léyìí orí mi gidi ẹ má bínú bí èlò gangan ni owó tá à ń sọ ń pa yìí. èmi ò mà sí lù àní ẹbí léèrè o èmi ò mà sí lù àní ẹbí léèrè yẹn á jẹ mí mo lẹ́ ẹ jẹ mí lówó àbẹ́ ẹ jẹ mí lówó ẹ dìde ẹ jà wọ́n lówó ẹ jẹ mí lówó ni. mọ́mí ẹ má bínú bí èlò lẹ jẹ wọn. owó oṣù kan. ṣé oṣù kan ni dáhùn sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí. oṣù kan la jẹ ẹni ká sanwó ọdún kan àbọ̀. tẹ́lẹ̀ nu ìgbowó ọdún kan àbọ̀ mọ́ tẹ́lẹ̀ ni ìgbowó ọdún kan èmi mọ́tà nìkan mi àbí ṣé wọ́n là kú bẹ̀ ni àbí kí ló dé ẹ pọ̀ mí lẹ́mìí ni kí ló dé wọ́n ti mọ̀ pé èèyàn fẹ́ náà wàhálà tẹ́ máa ti ọ̀rọ̀ sí lẹ́nu báyìí bẹ́ẹ̀ bá kọ́ sí mi lẹ́nu ń gẹ́jẹ́ o. ok gbogbo ẹ̀ pátápátá ni mo ti gbọ́ àtọ́dún kan o àtọ́dún mẹ́ta èló ni gbogbo owó yẹn pátápátá. gbogbo ẹ̀ jẹ́ 200. ọ̀tá ajé ṣé ètò ọ̀sán tẹ́lẹ̀ náà ni ṣé kò dùn nílé mo ti fi kún ìgbà mo ti ń bá sọ̀rọ̀ mo ti fi kún wọlé mi. ó dà dádì gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló ti yé mi ṣùgbọ́n owó tẹ́ fẹ́ fi kún yẹn á tó bí èlò. mo sì fẹ́ máa fi kún gan ni ṣùgbọ́n ní ìsìn mo fi 5,000 naira kún lóṣooṣù. kí ni ìpè dandan ni sẹ́ẹ̀ ìpè dandan ni. ok mọ́mí ẹ má wọrí dádì ẹ jọ̀ọ́ ẹ fún mi ní táìmù díẹ̀ mo ń bọ̀. ẹ dúró dé mi. ẹ̀rẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìjọba wù mí mo lè ta nǹkan mi iye tó bá wù mí mo lè ta nǹkan mi. sọtán sẹ ráyè yìí lóde wọn kàn máa gbé mọ́tò ńlá káàkiri wọn ẹgbẹ́ yìí bùtù wọn ní kẹ̀kẹ́ rẹ̀ ọwọ́ àti tó wẹ́nu àti nǹkan parí nǹkan para wọn sọtán. ẹ má bínú pé mo pẹ́. ní mo fẹ́ ta lé mi owó rẹ́ǹtì ni. ṣe bó wo yín náà ní tán jẹyìn òun ni mo fẹ́ san fún yín. ọbẹ̀ san mi ni. bẹ́ẹ̀ ni àbúrò mi. àjọra wa náà. 200,000 tẹ́ kọ́kọ́ sọ pé owó ọdún mẹ́ta yẹn jẹ́. 100 ni. bẹ́ẹ̀ 100 lé náà. bẹ́ẹ̀ yóò pè mọ́ jẹ́rìí rẹ̀ bó ṣe yọ lára ti rò fún mi pé èèyàn dáadáa ni o. owó tẹ́bi sí 5,000 tẹ́bi sí. eléèpé àádọ́ta báyìí. bẹ́ẹ̀ ni. tó ṣe ń ti ṣe ọ báyìí. ẹ̀yin sì fẹ́ sí ọ àwọn amúnibúni ẹran àbíyẹ rè dákun tí mo ẹ̀yin ti ṣe ọ báyìí. mo bínú dákun torí ní ta máa ń sọnù sórí bó ṣe ń wò mí orí mi pé ìró mọ̀nà gidi ni tójó rẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni àwèrè olóbùkún tẹ́ ń tẹ̀lé mi káàkiri ṣé bí n bá bínú ṣé bọ́ yẹ káwọn faago fún mi pé bàbá méjọ ẹ ṣe sùúrù o. ẹ náà wọn tó á ń tì mí pé kánkẹ́rù wọn ta ẹ̀yin òpònú jáàtì àbí kí wọ́n kó nǹkan bọ tí wọ́n lu tí
jẹ́ mélòó ni ọkùnrin yẹn jù lọ síbi tí ń gún rè àbí kẹ́ máa dúró ti pé wọ́n kíjà wáyé kẹ́ máa gbé bẹ̀lẹ̀ yìí náà ó di rí jẹ ẹ máa lẹ́nu padà lórí àbí kí lẹ́ tún dúró. ẹ má wulẹ̀ jẹ́ kí ó sì yọ ni. tẹ́yìn bá ti lọ tó ń sìn àwọn ò sìn nǹkan wa gbogbo nǹkan tó kù àyànjú ẹ̀ ṣẹ́gbọ́n ìyá Bímbọ́lá. àdìdé má fẹsẹ̀ gbókúta má fẹsẹ̀ gbókúta ìyá Bímbọ́lá dìde má fẹsẹ̀ gbókúta. ìyá Bímbọ́lá wọ́n náà ló ṣe ń tí ò dáa irúgbà tí n bá ní mo fẹ́ sọdún lé ọ̀dọ̀ mi tí mo ní gbogbo ẹ̀yìn tẹ́nàntì ọ̀ wá ṣé irú àbúrò mi ṣé kó mú lẹ́yìn tí mà kó ara èèyàn rí. ẹ ṣe. o àbúrò mi dákun mo tún fẹ́ béèrè nǹkan kan lọ́rẹ̀ ojú òní tí o torí ọ̀rọ̀ obìnrin máa ń ṣòro bó yóò di wàhálà tó báyìí àbí Yorùbá mi ò yọ àmọ́ ṣé tí ohun wọn bá ti tán tẹ́ bá ti fẹ́ béèrè owó lè ṣé mo máa fẹ́ kan wá bọ̀. òkè pé tó wọ ọdún ilé ìbá tán àbí mo fi dá yín lójú pé màá máa fún mi látọwọ́ mi. ṣé ilẹ̀ ló ń gbé ni. aráàndì ni mò ń gbé mímọ̀ yín. ayé mi o ọmọ bàbá méjọ ẹ ò sì mọ̀ pé yẹn ti wàhálà wọn ní mí láàánì ọ̀hún mo sún kàn gírí ló jẹ́ máa ṣe bí mo ṣe ń ṣe o àbí sọ́fẹ̀ kan san bí owó ọdún 5 àbí 10 lẹ̀ fún wọn. mọ tó ṣẹlẹ̀ mo fi ń dá yín lójú pé wọn ò ní lu ọdún kan ká tó sàn mí. àbúrò mi ó ṣe ojú òní tí ó ṣe gan. ìyá Bímbọ́lá ọ̀dà ọ̀sẹ̀ o àbí ìṣe ọ̀làlejò ni. irọ́ ẹ má ṣe yọnu. bó ti fẹ́ wọ̀tà kí n rà fún ọ. ẹ kàn máa fi inú yín sáà ti dùn pé kò sí wàhálà mọ́. ìyá Bímbọ́lá lágbára Ọlọ́run ní pé gbogbo ká gáàjì náà wà bọ̀ ọ́ kíní kó kọ àyìn sọ ti bọ́ ní sì bọ́ sanwó ọlọ́dẹ tọ́gbọ́ kárí àbúrò mi. ẹ ṣe dá Ọlọ́run apọ́yìn náà. tó bá wù yẹn bá mi lé ìyá Bímbọ́lá. màá ní káwọn kíní wọn bọ̀ ṣe gbogbo koríko àwọn kíní elébèrè àmì màá ní wọn bọ̀ ṣe kíní kókó èyí mọ̀lẹ́bí kan ní. mọ́mí ẹ má bínú ẹ dẹ̀ má ronú pẹ̀lú gbogbo àwọn embarrassment tẹ́ rí lónìí sẹ́rí mo fẹ́ kẹ́ mọ̀ pé Abímbọ́lá ló fa gbogbo ẹ̀gbin tẹ́ rí lónìí because tó bá yẹ pé nígbà tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ máa ṣẹlẹ̀ ó ti jẹ́ kí n mọ̀ ní èlò lówó tá à ń sọ yìí mo ò ní gbọ́n kankan tá a máa fi sanwó fún bàbá yẹn torí ijọ́ mi tẹ́ bá ti rí pé need anything ẹ má fi ojú Bímbọ́ ṣe pé bóyá kó ṣẹ̀ṣẹ̀ wá bá mi ẹ pè mí lórí aago ṣẹ́gbọ́. mọ́mì ṣẹ́rí sìn nǹkan tí mò ń sọ fún yín nìyẹn àtìgbà tó lórí burúkú má ṣàǹfààní yẹn tó ti gbé owó àǹtí mi lọ ni mo ti pè wọ́n yín pé kó jẹ́ ká lọ bá bọ̀dá rọ́kàn bóyá wọ́n ṣẹlẹ̀ help wa out. ẹ wo ẹ má yẹ kéèyàn darí wọlé ẹ jẹ́ ká páàkì ẹrù sínú ilé ó ní nǹkan tọ́lọ́run fi ṣe ṣùgbọ́n mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan tó ju yín rí lónìí ẹ ò ní lọ́dún kan nínú ilé ìkẹ́ tó kọ́ ti yín ṣẹ́gbọ́n èmi kàn ní kí n wá rí yín fún kankan ní mọ́mì fẹ́ rán mi lọ sí Amẹ́ríkà ní ọ̀túnla mo wá wò pé mi ò ní lọ kí n má dágbére fún yín ìdí nìyẹn tí mo ṣe ní kí n wá yọjú sí yín o kó má bí yín nínú tẹ́ bá gbọ́ pé mo travel kí n dẹ̀ tún dágbére fún Bímbọ́ ṣẹ́gbọ́n. àdìtú ayé ara ń dá omi bínú àgbọn ṣe jókòó bó ṣe débẹ̀ kò sẹ́ni tó yé àtọ̀lẹ̀dọ́lẹ̀ àdánfòye ẹ̀wọ̀n ìbẹ̀rẹ̀ àárín òun òpin ìrìn àjò ẹ̀dá Olúwa nìkan ló lè sọ òun. gẹ́gẹ́ bí mo ṣe promise ń pé ẹ máa bá àǹtí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òǹkù rọ́kàn wípé wọ́n á dẹ́ gbọ́ wọ́n dẹ̀ ti promise mi pé àwọn ti gbọ́ nǹkan tẹ́ bá ní kàn wọ́n ṣe làwọn máa ṣe. ó ti ẹ̀ dá tẹ́yìn méjèèjì tẹ́ ti pé ara yín tẹ́ ti bá ara yín sọ̀rọ̀ kò tí ẹ ń ṣe sáà tá a wà yìí lèèyàn ń yan ọmọ kan fọ́kan mú torí nígbà tèmi náà máa fẹ́ bàbá yín wọn ò yàn mí fún ó rí mi ó láìkì mi èmi náà dẹ̀ láìkì ó dẹ̀ fẹ́ mi mo fi bí ẹ̀yin méjèèjì wẹ́ẹ́ tí máa ń try láti advice yín mi lè rí ọ̀nà tó dáa ńlẹ̀ kí wọ́n á máa tọ́ yín sọ́nà tí ò dáa tèmi náà bá ń pè é tí máa ń sọ fún yín gẹ́gẹ́ bí ìyá wípé kẹ́ẹ̀ṣe lè kẹ́ẹ̀ṣe báyìí mò ń wá pé kó dáa fún yín ni Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́ ẹ rí bí ire yàn sí. mọ́mí ẹ ṣe lọ́lá ìwọ náà ṣe pé mi ìmọ̀kan tí mò ń ṣe ẹ̀yin náà lẹ sọ pé èèyàn ò kí ń mọkọ ẹni ká tún mọ̀ àlẹ́ ẹ̀dẹ̀ rí pé Jídé mo kọ́kọ́ mọ̀ kí n tún mọ ọkọ rọ́kọ̀
kò dẹ̀ ní dá fún mi ní èjì mi yìí kí n máa double date kò yé yín bọ̀ tó bá yẹ pé nǹkan tó máa yẹ kẹ́yìn inú ẹ̀yin méjèèjì dùn ṣetán láti. ayé fọmọ fọ́kọ ayé ò fọmọ fọ́kọ nǹkan tèmi fẹ́ kẹ́ ṣe tó lè múnú ti tèmi dùn ní pé kẹ́ wá bẹ ṣe máa yanjú ọ̀rọ̀ ẹ̀yin àtọ̀nkù rọ́kàn kó tó di pé mo travel out. n ti gbọ́ àbúrò mi. èmi jáde lọ sí i kẹ́ ẹ ti kí ara yín ẹ má fẹjọ́ dé mi dúró. wọ́n mi ò dàbọ̀. ẹ ṣe é. lílọ ló lọ yìí o. iṣẹ́ tí mo rán ẹ bí mo ṣe rán ẹ gẹ́lẹ́ ni kò ṣe bá mi jẹ gbogbo àwọn tenants yẹn ní kọ̀ọ̀kan kò check account wọn kò make sure gbogbo wọn san owó wọn bó ṣe tọ́ sí bank kò dé move àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta kò san mortgage wọn kó máa padà bọ̀ ń bí 2 weeks péré mú fún ẹ ọ̀sẹ̀ méjì ṣé ò ń gbọ́ òkúkú mọ̀ mí bó kọjọ́ kan kọ́sẹ̀ méjì pé màá ti bẹ̀rẹ̀ sí ní fi fóònù ilé ẹ̀ mú kiri. Tókunbọ̀. Mọ́mí. Jọ̀ọ́ tẹ́ bá ti dé airport rí i pé ó check in tó bá ti check in tán make sure pé ìṣojú ẹ̀ báyìí ó board kó tó máa padà bọ̀ nílé o. Mọ́mí kò sí problem ma. Mọ́mí. Bimbo. Hello Bimbo. Hello Uncle Rocco. Ó ga o. So o lè pe fóònù mi. Kí la máa rí lónìí? Nǹkan tẹ́ rí yẹn gan ló jẹ́ kí n pè é. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Uncle Rocco. Ṣé lè ṣe favour kan fún mi? Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín. Ó wà very very important. O fẹ́ rí mi? Ó wà important. Mo dẹ̀ ti ń lọ. In fact, mo fẹ́ wọ mọ́tò ká máa lọ sí airport nísinsìnyí. Airport. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo kàn fẹ́ sáré rí yín kàn ṣe favour kan fún mi nísinsìnyí. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ rí yín nísinsìnyí. Ó wà very very important. Okay, níbo ló wà? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò dẹ̀ wá sílé ìsìn mi ò tí ì délé mo jáde. Jẹ́ ká sí báyìí, jẹ́ kí n máa gba ilé ọ̀dọ̀ yín bọ̀ ń sìn tí má dẹ̀ ti rí ẹ tán má dẹ̀ máa lọ sí airport straight. Ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ kan lọ́wọ́ yín ni ẹ mọ hòtẹ́ẹ̀lì kan tó wà ní ilé kẹta sílé mi tó ń pè ní Dinari King Hotel. Hotel? Kí la fẹ́ lọ sí lóòtẹ́? Mo fẹ́ kájọ ní privacy mi. O ní di privacy pẹ̀lú mi. Ok, mo ti gbọ́. Tí má ti ń bọ̀ ń sìn, máa máa gba abẹ́yẹn bọ̀. Alright o, mama expect yín o. Dinari King Hotel àbí? Ẹ máa yọjú sí ẹ̀ ń sìn. Jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kí n bẹ́ ń bẹ̀ o because mi ò fẹ́ pẹ́ rárá nítorí tíkẹ́ẹ̀tì mi o. Thank you very much. Alright. Okay. Now. Bímbọ́ ní mo fẹ́ rí yín lẹ́wà private pé kí n lè jọ kí tó lọ mo fẹ́ rí yín. Anytime ó yẹ kó lọ board straight. Tókunbọ̀. Jọ̀ọ́ jẹ́ kí n wá time jẹ́ kí n rí gẹ̀yẹn because ó mọ̀ pé òun ni ìfẹ́ mi àkọ́kọ́ tí mi ò bá rí gẹ̀yẹn tí n bá fi lọ sí Amẹ́ríkà ó máa difficult fún mi lọ́hùn because máa ronú time to time nípa ẹni jẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ sóde rí báyìí láti máa ṣe because ó sọ pé mi nìkan ló ń fẹ́ rí eatery tó wà ní ẹgbẹ́ ilé ọ̀dọ̀ wọn yẹn bí a kò jókòó síbẹ̀ tí má dẹ̀ ti rí tán má dẹ̀ wá píkì á dẹ̀ máa lọ. Kò sí problem já lọ. Èké tó ń kégi nígbó àkórí ara rẹ̀ níjọ́ kan lọ́sùn tó ń lọ sùn wọ́n fi kúnra ẹ̀ wò níjọ́ kan ẹni fọyẹ́ rẹ̀ gbé nínú àtẹ́gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀ra. Ojú la rí a ò rí inú ara wa ìkànnì mú kò má gbóòórùn àṣebí o imú ìbágbóòórùn àṣebí àbá mẹ́rẹ́ fòlùbí
sùn wọ́n fi kúra ẹ̀wò níjọ́ kan ẹni fọyẹ́ rèébè nínú àtẹ̀gùn. Hello, Uncle Rocco. Wọ́n wá pẹ̀. Níbo lẹ ti dé báyìí? Mo ti dé hòtẹ́ẹ̀lì ìdúrà kí n tó sọ yẹn. Mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ máa bọ̀ ní room 144. Room? Kí ló ń ṣe nínú room? No, àwọn guys yẹn ń disturb mi ìsàlẹ̀ mi kan ní kí n wá síbi tó wà more secured. Ok, mo ti gbọ́. Uncle Rocco, ẹ kúkú ní bínú ni because irú ọkùnrin bíi ti sin yìí ó ṣọ̀wọ́n ẹ náwó ẹ tún dúró lọ́mọkùnrin tẹ fi wá wò ṣùṣùṣù pé irú obìnrin bíi tèmi yìí lẹ nífẹ̀ẹ́ sí ẹ má bínú. Ẹ ò ṣe mi Bímbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe fún mi pátápátá ayé ò ní fún mi nítòótọ́ ó lè dàbí pé bóyá bí nǹkan tó ń ṣe fún mi lọ́kàn ẹ̀ bóyá ó ń dùn mí mo fásitì mi sọ fún mi pé ìdùnnú mi ló jẹ́ nítorí pé èmi náà wá ọmọ tó ń rìn kiri títì láti fi ṣàyà mi ò lè fẹ́ ọmọ tó jẹ́ pé ó ń jáde sí bí ó ń jáde lọ sọ́hùn tó ń ṣe runs kiri láti fi ṣe olólùfẹ́ so nǹkan tó ń ṣe fún mi mò ń rí dájúdájú bíi pé ó jáde láti lè rere anybody tó bá fẹ́ ṣe irú nǹkan báyìí wí ti irú yẹn bí ìwọ láti lágùn kọ́ ẹ̀ tó tọ́ nǹkan tó ń fẹ́ ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá máa jẹ inú àpáta oníwẹ̀nú àkè ó sẹ́mi mo fásitì yìí sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá mo tó fi ń lọ ọ̀wẹ́ sí. Uncle Rocco kò ń ṣẹjọ́ èmi náà ọmọ kékeré ara mi ni níwọ̀n ìgbà tí mo ti níyàn tí mo fẹ́ nǹkan tó fà á tí mi ò fi gbà fún yín gbogbo ìgbà tẹ́ fi ń bá mi sọ̀rọ̀ nìyẹn àmọ́ nísìnyí tí ẹni tí mò ń fẹ́ tó ti jilt mi àti pé mo tún wá rò gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi síwájú mo sì mi tún láìkì yín nǹkan tó fà á nìyẹn tí mo fi ní kí n wá bẹ́ẹ̀. ilé ti gbọ́ nǹkan tó sọ fún mi. Rocco, I love you very much. I swear with everything I have in this life, only that can do us apart. But my prayer is that we should be forever, forever, forever. I love you, you are my love, you are my everything. You are the sugar in my tea, you are my love, you are my everything. Lọ́mọdé ọ̀tọ̀ dórí, ìfẹ́ wa dúró gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ bí tó tutù bá sí, mo ti wẹ́ ní ilé kúra. I swear with everything I have in this life, only that can do us apart. But my prayer is that we should be forever, forever, forever. I love you, you are my love, you are my everything. You are the sugar in my tea, you are my love. Hello. Hello. Ẹ jọ ṣe reception yẹn. Bẹ́ẹ̀ni. A ní di condom ní room 144. Ọ̀rẹ́ tó máa kọ̀ yín lára ń sìn. Lọ́mọdé ọ̀tọ̀ dórí, ìfẹ́ wa dúró gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ bí tó tutù bá sí, mo ti wẹ́ ní ire kúra. Omi ìfẹ́ rẹ ti ṣọ̀kan mi lára. Hello supervisor. Ẹ mú ní kí n sọ fún yín pé àwọn kọ́ńdọ̀mù yẹn ti tán tó tẹ bá ti ń bọ̀ látọjà kẹ́ lè ra bọ̀. Àwọn kọ́sọ́mà nídìí urgent tó kẹ́ ra bọ̀. Ó ti ṣọ̀kan mi lára.
Hello. Hello, sir. Hello. Ẹ jọ̀ọ́ sir, condom ti tán, but mo ti pe supervisor nsìn pé kán bá ara bọ̀ látọjà. Very soon máa kàn yín lára. Ẹ jọ̀ọ́ ẹ dé bá get lára níbẹ̀ yẹn. All right, okay. Okay, má worry, má worry. All right, sir. Okay. Yeah. Baby. Yeah. Ó dà bí wọ́n mi ti tán ní ọ́fíìsì àwọn. Ṣé ìgbà mi láyé kẹsàn-án lọ kéde mi sáré wa? Ọlọ́mọge yóò tọ́ dórí, ìfẹ́ wa dúró gan-an. Ọ̀pọ̀lọ́wọ́ bí tó tètè bá sí, mo ti wẹ́ ní ire kúra. Omi ìfẹ́ rẹ ti ṣọ̀pọ̀ mi lára. Ó ti ṣọ̀pọ̀ mi lára. Omi ìfẹ́ rẹ ti ṣọ̀pọ̀ mi lára. Ṣé kóńdòmù ni bọ̀bọ́ ìwà lọ rà látẹ̀yìn kan? Ìdúró náà o. Àbúrò ti kà mí sí aṣáwó ni. Bí mo invite wá sóòtẹ́ o. You be myself. You are the love of my life. You are the sugar in my tea. You're my everything. Hey, oh me, no more guilt or dórí. Ìfẹ́ wa dúró gan-an. Ọ̀pọ̀lọpọ̀ bí tó tètè bá sí. Mo ti wẹ́ ní ire fúnra. Omi ìfẹ́ rẹ ti ṣọ̀pọ̀ mi lára. Ó ti ṣọ̀pọ̀ mi lára. I swear with everything I have. Omi ìfẹ́ rẹ ti ṣọ̀pọ̀ mi lára. Baby. Kí ló ṣẹlẹ̀ ń sìn? Mo ra kọ́ńdọ̀mù sálẹ̀. Ṣé ìyá ló tún tóbi ló ń sìn? Oh God, kí ló ń ṣe gẹ́ ìgan náà? Aṣọ ojoojúmọ́ máa bẹ̀ lójoojúmọ́ ni. Baby. Mama orí ọ̀nà fẹ́ sáré wàrà kan sálẹ̀ sí. Patient tó wà lẹ̀ ó ti kú. Ẹ wá bẹ ṣe máa arrange kẹrọ àtọ̀pamọ́ kan gbọdọ̀ sí mọ́ṣúárì. Again, ẹ má breaking news ẹ fáwọn èèyàn mo mọ bí mo ṣe máa sọ fún ọ pé patient wọn ti kú. Doctor, wait to stop it, sir. Patient ẹni pé ká park yẹn. Ẹni pé bá ṣe ń park wọn lọ ẹ̀. Owó leading gas. Wọn kú o. Kò tí kú. Bẹ́ẹ̀ ni sir, wọn ti kú sir. All right, sir. Thank you.
ẹ̀mẹ́jì ẹ gbọ́dọ̀ wá pè mọ́. Yes sir. Bí mo ṣe ní kẹ́ ẹ ṣe lẹ́ẹ̀kan ní kẹ́ ẹ ṣe ẹ̀rọ àpẹ̀kẹ́dẹ̀ páàkì ẹ lọ sí mọ́ṣúárì. Àbàrà méjì ẹ tún bá mi pé àbàrà méjì òrèlè kò rí léwọ̀ òròkò kò rókò ìrírí ayé rẹ̀. Dókítà, báwo ni ṣó ti wà òkè tó ti ṣépò? Kò sí wàhálà. Àmọ́, I'm sorry we lost him. Doctor! Last two! Last two! Kí ló sọ? Ogun náà kò ṣòro tí borí. Tálọ́kù! Tálọ́kù! Yorùbá mi sọ tálọ́kù! Ẹ̀yìn ọkàn mi ti kú o. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ fún mi fóònù mo fẹ́ pè. Sista. Ẹ mú tí wá kí n kọ́pì ẹ̀ ń gbà yẹn. Jọ̀ọ́ ó pa máa sọ mí tẹ̀ lọ́la. Mo ní mo fẹ́ kọ́ọ̀lù ẹ fún mi fóònù. Máa wo bí lady ṣe ń fi mí kọ̀wé. Ẹ ó ṣe. Hello. Wáyé tó mú fóònù tí mo tún fẹ́ mú. Mo wà ń bíṣẹ́ báyìí, mo ń ṣe calculation lọ́wọ́ ọjọ́ ṣe lè pè mí padà. Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ dá mi lóhùn. Ọjà tí mo tà lánàá mi mọ bí mo ṣe owó yẹn ó miss jọ mú calculate lọ́wọ́ jọ. O ò lè ta o. Ẹni tó gbégbá fún ẹ ó máa gbà lọ́wọ́ ẹgbẹ́. Mo lè pàgọ́ ètùtù. Ó kíkọ́ kí ló ṣẹlẹ̀? Mo má bínú sí mi. Ṣé o pé mo sọ fún ẹ pé mo ní test lánàá kí n dẹ̀ tó délé lánàá ilẹ̀ ti ṣú gan. Mo kàn ní láti lọ sùn ni. Ìgbà tó dẹ̀ dàárọ̀ mo ti receive many calls gan. Má bínú. Àyà mi ti jáṣá. Mo kí bí àwọn ti ṣe ẹni. Kí tó dé mo fún mi love ẹ̀. Mo tó tí ń bá rí ẹ̀. Kí ni mo bó ṣe máa ṣe mí? Mo ṣe ní ọlọ́wọ́ ilé. Báwo wá nísìn? Okay. Okay, tí o sì pẹ́ràn kankan. Mo kí ọmọ ìṣẹ̀lẹ̀ mo ní class so check in tètè máa lọ. Ìgbà tí mo rí ẹ mo ṣe ní kí n wá wú ẹ. Kó tiẹ̀ máa kíyàn kó tiẹ̀ dáyàn lóhùn. Mo bá ní kí n tẹ̀lé but mo ní láti dé supermarket láti get àwọn provision mi. Ṣùgbọ́n má bínú. I love you too. Eré ìfẹ́ ti wọ orí ẹ̀. Ọlọ́run ní yá yín. Ẹ máa sọkọ ara yín dalẹ̀. Ẹ ṣáà fojú síwèé yín. Ìyẹn ni kókó o. Ẹ gbọ́. Ìwé yín ni kókó o. Ọlọ́run á sọ yín lọ para yín dalẹ̀ o. Àbàrà méjì ẹ tún bá mi pé àbàrà méjì òrèlè kò rí léwọ̀ òròkò kò rókò ìrírí ayé rẹ̀ o. Àkókò kí bàbá náà sì wá ṣe bí ẹni tí wọn ò ríyàn ni. Arákùnrin ó ti kí mi tẹ́lẹ̀ tí mo dẹ́ ẹ lóhùn mi. Dádì, ẹ gbọ́ nǹkan tí mo sọ. Mo gbọ́ ni mo dẹ́ ẹ lóhùn. Ẹ jọ ẹ rí mi. Mo ò rí ẹni mo ń bá ẹ sọ̀rọ̀. Dìde. Mo mà dúpẹ́ Ọlọ́run. Dádì, ẹ mọ̀ tó dùn mí nínú báyìí. Òní ni ó yẹ kán máa pè ní ọjọ́ ayọ̀ mi. Àtijọ́ tí mo ti ń rìn ní orílẹ̀, gbogbo èèyàn tí mò ń pàdé, mò ń kí wọn kì í dá mi lóhùn. Màá sọ̀yàyà sí wọn. Dádì, wọ́n máa ń rí mi bí ẹni pé àwọn ò ríyàn ni. Mi ò mọ tí mo ṣe fún wọn. Wọ́n rí ẹni. Kì í ṣe gbogbo èèyàn tó lójú ló ń ríran. Ṣùgbọ́n ẹ̀dá tèmi yàtọ̀. Mo fẹ́ bẹ̀ yín Dádì, tẹ́ bá dẹ̀ lè ṣèrànlọ́wọ́ yìí fún mi, inú mi máa dùn. Ẹ wo, tó sì jẹ́ pé ẹ̀yin nìkan ni mo rí lónìí tẹ́ ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Tẹ́dẹ̀ rí mi,
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n máa bá yín lọ sílé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kí n máa ṣe mú rẹ́dì láti ṣe ẹ jọ̀ọ́ dádì. aráyé máa burú o wọ́n ń ṣèkà wọ́n sọ arákùnrin yìí di ẹni tó ń lọ létí ò lè délé ẹni tó ń lọ́nà tí ò lè dánà. ó dìgbà. bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi tí mo bá tún ti fi ń sílẹ̀ ń sìn má kàn tún máa rìn kiri ni mi ò mọ ibi tí mò ń lọ ẹ̀yin lọ́lọ́run lè rán sí mi tẹ́ ẹ lè mú mi já náà dádì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ ẹ jọ̀ọ́. a lè gbé papọ̀ èèwọ̀ ni ó dìgbà. ẹ tún bá mi pé abara méjì òrèlè kò rí léwọ̀ òròkò kò rókò wọ̀ ìrírí ayé rèé o ẹ wá kọ́gbọ́n. abara méjì ẹ tún bá mi pé abara méjì òrèlè kò rí léwọ̀ òròkò kò rókò wọ̀ ìrírí ayé rèé o ẹ wá kọ́gbọ́n. abara méjì ṣèbáyé ló ṣe láti láfikó lórí ayé ló ṣẹ̀kẹ̀rẹ̀ màgbò tó fi yọ gẹ́gẹ́ lọ́rẹ̀ ẹ wá kan kì í dédé wá lásán bí ò bá nìdí o. ayé ẹ bá ṣe mí níṣekúṣe ẹ má ṣe mí níṣekúṣe ayé ẹ bá mi pé abara méjì ẹ tún bá mi pé abara méjì òrèlè kò rí léwọ̀